kàn wá rí wípé òjìji kan wọ òkè sílẹ̀. Àmọ́ rò pé ta ló wọlé, ẹni kan wọlé. Èmi nìkan ni ibi tí mo ṣáà ti ń dárò tí mo ti ń ṣàdúrà yẹn, mo rí pé ẹ̀mí kan ti wọ̀ mí lára. So ojú mi báyìí tí ń kó wọnú gbogbo ara mi ó ti ń ṣe wọ̀lọ̀wọ̀lọ̀. Kí ló ṣẹlẹ̀? Èmi gan mo sọ jáde, mo ní àǹjọ̀nú ti kó wọ̀ mí lára, mo yẹ sọ nìyẹn. So mo ṣáà ń lo ọkàn ọkùnrin lórí aṣọ funfun tí mo wà yẹn tí mo ti ń ṣàdúrà yẹn. Mo wá rí wípé owó ẹ̀mí yẹn ń pọ̀ sí lára mi. Mo ìfò dìde nìyẹn. Òtútù ti mú mi, ara mi ti ń gbọ̀n. Mo kàn sáré mú ìgbálẹ̀ ni mo fi gbá èkuru yẹn jọ. So aṣọ funfun yẹn mo ti ká sí ẹ̀gbẹ́ kan, mo wá bọ́ sórí bẹ́ẹ̀dì. Òtútù yẹn mú mi, ó mú mi gan. Ibi tó òtútù yẹn ti mú mi. So mo wá wà lórí bẹ́ẹ̀dì. Ó wá dàbí ẹni pé mo rí ẹni tí ó ró aṣọ funfun yẹn, ó dàbí ẹni pé mo rí ẹ̀mí yẹn tó fi ẹsẹ̀ kan sílẹ̀, ẹsẹ̀ kan wà lókè. So mo ṣáà rí pé mi ì lè sùn. Tí bá ní pé kí n dijú báyìí, tí bá rí pé mo fẹ́ sùn, má rí pé ẹ̀mí yẹn bẹ́ẹ̀ ni pé ó ti wọ̀ mí lọ́kàn. Ó ti ṣe gìrì sí mi lọ́kàn. Mo ní mo bá dójú ẹ̀ lálẹ́ yìí. So tí bá ní kí n sùn báyìí, má rí pé ó ti mú bí nọ́mbà mẹ́rin wá. Ìgbà tó dójú ẹ̀ mo wá mú fóònù, mo wá ń ká àwọn nọ́mbà yẹn lẹ̀. Tí ilẹ̀ fi mọ́, mi ò sùn mọ́jú. Tí bá ní kí n sùn, tó bá ti ṣe gìrì sí mi lọ́kàn báyìí, mo tún ti tají. Orúkọ mi ni Sunday Dámiláre. So mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Àwọn nǹkan tí mo ti là kọjá ó pọ̀ rẹpẹtẹ. But àwọn tó jẹ́ gbòógì ni màá mẹ́nu bà. Ẹ bá wa sọ. Torí pé ó máa jẹ́ nǹkan tó ṣe àǹfààní tó dẹ̀ máa ká àwọn èèyàn lọ́gbọ́n. Lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé eléyìí tó jẹ́ pé ó bà mí lẹ́rù jù. Ìdílé oníṣẹ̀ṣe mo ti wá. So ìṣègùn ni bàbá mi ń ṣe. So bọ́dẹ̀ yẹn ṣìṣègùn náà yé o, àwa ń lọ church, àwa tá a jẹ́ ọmọ ń lọ church. Ẹ mọ̀ kò sí bí bàbá èèyàn ṣe máa ṣe ìṣẹ̀ṣe tí ọmọ náà ní máa assist lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ni. So mo jẹ́ ẹni tó jẹ́ pé mo máa assist wọn bóyá tó bá fẹ́ kàwé, mọ̀wé kà, so mo máa assist wọn. So mo dẹ̀ máa ń rí oríṣiríṣi nínú ìwé, mo máa fi ń béèrè lọ́wọ́ wọn pé bàbá eléyìí, èèyàn bá ṣe eléyìí, ṣé èèyàn lè tètè sáré lówó ní ọmọ àbọ̀ máa ń jẹ́ nǹkan kan yé mi ni pé gbogbo nǹkan ó depend lórí ọjọ́ orí. Pé èèyàn ò gbọdọ̀ kánjú. So mo wá ní ìkan lọ́kàn tó jẹ́ pé tí n bá ti ń bá wọn wò mo máa ń rí. Mo wá ń béèrè lọ́wọ́ wọn pé daddy mi eléyìí ẹ jẹ́ kí n ṣe eléyìí máa dà. So wọ́n ní irú iṣẹ́ wo ni náà, mo ní pé nǹkan àkọlé tó kọ́lé lórí ni àdó. Tó fi ń béèrè nǹkan lọ́wọ́ àwọn àgbà. Àdó? Tó fi ń béèrè nǹkan lọ́wọ́ àwọn àgbà. Wọ́n wá ní kí n kà, mo wá ka àwọn èròjà yẹn fún bàbá wa ní mi ò lè rí iṣẹ́ yẹn ṣe mọ́. Wọ́n ní torí pé èlò kan wà níbẹ̀ tí èèyàn ò lè rí mọ́. Wípé ayé àtijọ́, mo ní pé báwo lè yẹn ṣe rí, wọ́n ní bèbè tí wọ́n náà wọ̀n ìyá yẹn máa ń fi sídi láyé àtijọ́. Wọ́n náà tún máa ń pè ní ìlẹ̀kẹ̀ lágídígbà. Wọ́n ní mi ò lè rí mọ́. Mo ṣáà nígbàgbọ́ pé ọjọ́ kan ṣá, bí mo lè ṣalábàápàdé èlò yẹn. Torí iṣẹ́ yẹn wù mí ṣe mo mọ̀ pé níbi náà bá ṣe béèrè nǹkan bóyá ọ̀sẹ̀ lè ṣe. Nítorí ìdílé tí èèyàn ti jáde wá náà bóyá èèyàn lè rí ọ̀nà kan, èèyàn lè rà láàrin nǹkan tó máa ṣàníyàn. So ọjọ́ ṣà ń gorí ọjọ́ lábẹ́òkúta. Ìgbà tó wá di 2013, mo ṣáà gbìyànjú, mo wá get admission sí Ẹdẹ, Federal Polytechnic Ẹdẹ. So mo ṣáà wá lọ sí Ẹdẹ yẹn. So time tí mò ń ṣe ND yẹn, so ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọmọ àgbà ọmọ ìbílẹ̀, mo ṣalábàápàdé àwọn ọ̀rẹ́ tó pọ̀. But ẹnìkan wà tí mo mú lọ́rẹ̀ẹ́ lẹ́dẹ̀ yẹn, ẹni Fúlàní ni. So ẹni yẹn náà jẹ́ ọmọ àgbà. Fúlàní? Fúlàní ni. Daddy ẹ̀ náà ń ṣe bí ìṣẹ̀ṣe. So wá di ọjọ́ kan wá béèrè lọ́wọ́ ẹni yẹn pé ẹ̀gbọ́n mo nídìí nǹkan kan, ẹ̀gbọ́n wá ní kí ni, mo ní wọ́n ń pè ní bèbè. Ẹ̀gbọ́n dẹ̀ ní àwọn ti rí kíní yẹn rí o pé ó dà pé daddy àwọn pé àbọ̀ àwọn ò lè rí mọ́. Ẹ̀gbọ́n wá ní kí n jókòó járe pé kí n jẹ́ ká lọ sí ọjà Bódè ní Ẹdẹ yẹn nípa máa rí. So káàkiri gbogbo ọjà yẹn a rí bèbè yẹn jọ yẹn. So ìyá kan wà ní side bí ọjà yẹn. Ìyá yẹn jẹ́ bí àgbàlagbà. Ó wá ní ká lọ sọ́dọ̀ ìyá yẹn. Àwa dọ́dọ̀ ìyá yẹn, àwa ṣàlàyé nǹkan tá a fẹ́. Ìyá yẹn wá ní ṣé bí nǹkan tá a fẹ́ lélẹ̀. Òun ló wà lórí gbà òun yìí náà pé òun dínkù sídi. Àwa nílò ní ìyá yẹn sọ pé àpò kan ni pé 200. Mi ṣe wà ní cash ńjọ́ yẹn, ẹni ọ̀rẹ́ mi yẹn ló sanwó yẹn ńjọ́ yẹn. So bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ṣe sanwó yẹn, mo wá rò pé kíní iṣẹ́ yìí ti ṣe o.
mi ò pe bàbá náà pé mo ti get ẹ̀ nígbà tí mo ti mọ èròjà tó kù ńbẹ̀. So bí mo ṣe wá délé kí n tó kúrò lọ́jà yẹn ńjọ́ yẹn mo ti ra àwọn èlò tó kù. Tó wá kẹyọ̀ kan ńbẹ̀ náà tó máa fún mi ní ìṣòro díẹ̀, mo wá sọ fún ẹnìkan tá a jọ ń gbé. Ẹni yẹn náà ó jẹ́ bí student ẹgbẹ́ mi. Rúùmù wa wà ní ẹ̀gbẹ́ra wa. Ẹni yẹn kàn dédé wá bá mi ńjọ́ kan lálẹ́, ó kanlẹ̀kùn mi, ó ní òun fẹ́ máa ṣe pẹ̀lú mi, pé òun like bí mo ṣe máa ń ṣe. Wípé òun tó dà pé bí ọmọ àgbà ni mí. Mo wá ní kò sí wàhálà. So mo wá sọ fẹ́ni ẹni yẹn ni mo wá lo opportunity ẹ̀ lórí èlò kan tó kù. Ó wá ní òun máa bá mi get ẹ̀ pé tóun bá lọ sí Ẹ̀rìn Ọ̀ṣun lọ́la, òun máa bá mi get ẹ̀ lọ. So bó ṣe di ijọ́ kejì, ẹni yẹn ṣá bá mi get èlò yẹn. Mo wá kó gbogbo èlò yẹn jọ. So PT ni mo dẹ̀ máa ń ṣe lẹ́dẹ̀, mi ì ṣe full time. Èmi nìkan ni mo máa ń wà ní around. Tó bá ti di nǹkan bí láti àárọ̀ bóyá bí 2, èmi nìkan mo máa ń wà nílé. Àwọn tó kù full time ni wọ́n máa ti lọ. So ó jẹ́ kí ibẹ̀ yẹn gbà mí dáadáa, níbi tí mò ń gbé lẹ́dẹ̀ yẹn gbà mí. So ibi tí mo ti wá ń kó àwọn èlò yẹn jọ, tí mo ti wá ń ṣiṣẹ́ yẹn, ara wá ń fu mí. Kíní yẹn bí mo ṣá ṣe ń jó iṣẹ́ yẹn, ara ń fu mí. Mo wá wò pé kíní tí mò ń ṣe yìí ṣé kò ní bu mí lọ́wọ́ báyìí. Mo ṣá ṣiṣẹ́ yẹn tán. Wọ́n dẹ̀ ti sọ pé tí èèyàn bá ti ṣiṣẹ́ yẹn tán, tí èèyàn bá ti dà sínú àdó, èèyàn máa dé pa ni. Wọ́n dẹ̀ ti kọ́ wọ́n ní síbẹ̀ pé tí èèyàn bá ti fẹ́ lò lálẹ́, èèyàn máa paná, inú òkùnkùn bírímù ni èèyàn ti máa lò. Èmi náà ti pa àwọn òfin yẹn mọ́. Kíní ekuru ó fi lójú tán ní èèyàn máa gbé àdó yẹn lé, mo ti rà. Gbogbo èlò yẹn ṣá ti set. So bó ṣe time exam ló dẹ̀ jẹ́, bó ṣe wá di nǹkan bí 12, mo wà ní passage, èmi àtàwọn student tó kù yẹn à ń kàwé. So bó ṣe wá di 12, mo rí pé 12 ti lù. Ẹ̀mọ̀ yẹn tó ti mọ nǹkan tó fẹ́ ṣe lọ́kàn. Mo kàn wá sọ fún àwọn tó kù, mo ní èmi fẹ́ lọ sùn tèmi o. So time yẹn kò dẹ̀ síná lẹ́dẹ̀. Mo ti pa fóònù, mo ti paná pé kí iná má lọ tàn, ìgbà tó ti kọ́ síbẹ̀. So bí mo ṣá ṣe wọlé, mo ti wọ́ bẹ́ẹ̀dì sẹ́yìn, mo ti mú ekuru yẹn sínú àwòsóbí. Àdó yẹn mo ti gbé lé lórí. So mo ti wá ṣórí àdó yẹn lẹ̀. Wọ́n ní èèyàn máa dàníyàn nǹkan tí èèyàn bá fẹ́. So gbólóhùn mẹ́ta ni mo kàn sọ. Mo kàn sọ pé ẹ̀yin tó láyé. Nǹkan tó ń jẹ́ kí n máa ṣe irú nǹkan báyìí, ọpọlọ ọmọdé tèmi fi sí. Torí nọ́mbà bàbá Ìjẹ̀bú. Torí nọ́mbà bàbá Ìjẹ̀bú. Torí nọ́mbà bàbá Ìjẹ̀bú. Bí tí bá ṣe rí nọ́mbà bàbá Ìjẹ̀bú, tí n bá fowó sí. Bọ̀ ní ọdún tí mò ń sọ yìí, èlò náà mo fẹ́ fi sí, èlò mo ní lọ́wọ́. So ibi tí mo ṣáà ti sọ gbólóhùn mẹ́ta yẹn pé ẹ̀yin tó láyé, nọ́mbà bàbá Ìjẹ̀bú tó fẹ́ ta láàárọ̀ la, kẹ́ ẹ wá fi wọ̀n mí o. Mo ṣáà rí pé atẹ́gùn fò jáde láti inú àdó yẹn. Bó ṣe wọ̀ mí lójú ni, ọ̀rá mi ti change. So mo rí pé àdó yẹn ń sunkún. Ó ń sunkún, àdó yẹn ń ké. Ara mi wá ń gbọ̀n. Mo wá wò pé àdó ló ń sunkún yìí. So mi lè sọ nǹkan kan mọ́, jìnnìjìnnì ti bò mí, ẹ̀rù tí ń bà mí gan. Mo kàn bọ́ sórí bẹ́ẹ̀dì ni. Gbogbo inú ilé bẹ́ẹ̀ ni pé gbogbo inú ilé yẹn ń dàrú, ó mì tìtìtìtìtì. Lọ́kàn tèmi ni pé bóyá ẹnìkan máa kàn fọwọ́ tọ́ mi pé ó yá dìde. Mi ì ṣá sùn. Tó bá pẹ́ díẹ̀ o, tádó yẹn bá ké o, á dákẹ́. Tó bá tún yá, á tún bẹ̀rẹ̀ gbé. Mo wá ń ro oríṣiríṣi lọ́kàn. Oríṣiríṣi ẹ̀mí wá ń tọ̀ mí wá. Ẹ̀mí kan kọ́kọ́ ní torí àwọn boys méjì tá jọ ń kàwé ní passage, àwọn máa ń lọ fellowship dáadáa, máa ń lọ church. Ẹ̀mí kan ní kí n sáré bọ́ síta kí n lọ bá wọn pé kán gbàdúrà fún mi. Ẹ̀mí kan ní ó gbọdọ̀ dán wò nǹkan tó ti kà nínú ìwé daddy ẹ, pé tó bá ṣe ó lè já wèrè o. Ẹ̀mí kan ní kí n tan fóònù, ẹ̀mí kan ní kí n ṣáà bọ́ síta. Ẹ̀mí kan ní ò gbọdọ̀ ṣe, ibi tó wà ẹni kó ra wà jẹ́jẹ́, kò sí nǹkan tó fẹ́ ṣe ẹ́. Ṣá máa fọ̀rọ̀ gùn ṣá. Nígbà tó wá di nǹkan bí òru, ẹ mọ̀ pé mi ì mọ time. Mo rí pé a ti wà lóru dáadáa. Ó kàn wá rẹ́ mi wá fẹ́rẹ́fẹ́ ni. Mo kàn gbọ́ nọ́mbà yẹn ní méjì, sure. Mi ò gbàgbé. Mi ì sùn náà, ó wà lọ́kàn mi ńbẹ̀. Ìgbà tó wá di 5, tó wá ń pè irun tí mo gbọ́ Allahu Akbar, mo kàn sáré fò dìde pẹ̀lú ìgboyà ni. Mo kàn gbé àdó yẹn kúrò lórí ekuru yẹn ni, mo wá dé pa. Mo wá gbé sókè hanger mi nínú ilé. So ìgbà tí ilẹ̀ mọ́, mo wá pe daddy mi. Mo ní bàbá, mo ní kíní bèbè dẹ́ní mi lè get ẹ. Mo ti get ẹ, mo ti ṣe lánàá o. Wọ́n ní báwo ló ṣe wá ṣe? Mo ní ìgbà tí mo ṣe, mo ní gbogbo inú ilé mi tìtì, mo ní àdó yẹn ń sunkún mà ní. Bàbá ní mo ti fi tọmọ kékeré sí pé time tí àdó yẹn ń sunkún yẹn pé ìgbà oṣó ìgbà àjẹ́ ti dé. Pé wọ́n ti fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ. Mo ní èmi ò sọ nǹkan mọ́ lẹ́yìn gbólóhùn tí mo ti sọ. Mo ní ìbọn nǹkan tí mo béèrè, wọ́n ṣáà ti fún mi ṣá. Bàbá ní ìwọ ọmọ yóò dé pè mí. Wọ́n ní ilẹ̀kẹ̀ tó kú kó bá mi kó wá. Mo ní mo ti gbọ́ sà. Ìgbà tí ilẹ̀ mọ́, èlò náà mo ní lọ́wọ́. Bóyá mo ní 1000 lọ́wọ́, mo wá lọ ra card. Mo wá fi ń ta t-shirt yẹn ní
200 naira mo ṣáà ta títí lè fi ṣú kò wá kẹ máa wo tí mo fẹ́ fi jẹ náà 48,000 péré ṣé nǹkan tó fẹ́ láàmì nìyẹn ìgbà tó wá dalẹ̀ mo á ní ẹ wo nọ́mbà tó fún mi mo ní òun náà ni ò wá yẹn ká náà tá mi ti ya wèrè tàbí kí n ti tanná kí n ti bọ́ síta ìgbà tí ilé wa mọ́ ìjọ́ kejì mi wá tá mọ́ bí nọ́mbà yẹn ṣe wá ní méjèèjì live bó ṣe kọ́ wá ní wà láì tàdé bó ṣe wá ní mo káwọ́ sórí mo ní yé tèmi bá mi gbogbo àwọn tí mo wá ń sọ fún tí mo ń ṣàlàyé fún wọn ní wọ́n fún ẹ ní nọ́mbà ó dẹ̀ go to nǹkan tó pọ̀ tó wọ́n fún ẹ nọ́mbà wọ́n ní wàá máa tá lọ ni àti pé léyìí ò tí pẹ́ pé ìjọ́ kejì tán fún ẹ náà ló wá mo ní bóyá àsìkò tí ì tó ni so ìyẹn lọ bẹ́ẹ̀ ìyẹn jẹ́ nǹkan tó bà mí lẹ́rù nínú ìrìn àjò náà nǹkan tí mo ti rí. ẹ ṣeun gan gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa yìí sìn ẹ ṣàlàyé bẹ́ ṣe làwọn nǹkan kan kọjá nípa àdó yẹn ṣùgbọ́n ẹ tó ọmọ ọdún mélòó nígbà tẹ́ ṣe iṣẹ́ tí ẹ ṣe. ìgbà tí mo sọ yẹn bóyá bíi 28 years ni mo wà nígbà. 28 years tẹ́ fi wà ní Ẹdẹ. bẹ́ẹ̀ni. bàbá yìí tó yẹ pé wọ́n jẹ́ agbọmọlà gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún wa ǹjẹ́ ṣé bàbá ṣì wà láyé. bàbá wà láyé. nígbà tí ẹ ṣiṣẹ́ ẹ tán ẹ padà ṣàlàyé fún wọn pé bàbá mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí tó wá sọ fún yín pé ìgbà tí àwọn tó ní ilé ayé tí wọ́n dé òun ni àdó yẹn tó fi ń ké pé ó yẹ kí n máa sọ̀rọ̀ lọ ṣùgbọ́n ǹjẹ́ ṣé wọn béèrè lọ́wọ́ yín pé láàrin ìgbà tí gbogbo àwọn nǹkan yìí tó ń ké ǹjẹ́ ṣé ẹ̀ tọ́ná ṣé ẹ̀ jáde ǹjẹ́ ṣé wọn béèrè wọn. wọ́n béèrè lọ́wọ́ mi wọ́n ní ṣé mi ò tọ́ná mo ní pé ẹ̀mí tó ń tọ́ mi wá pọ̀ wípé ẹ̀mí kan ní kí n tọ́ná pé bọ̀ ìgbà tí mo ti kà nínú ìwé pé inú òkùnkùn béèrè mo ni àti pé wọ́n ṣe lé mi gan lọ́nà tó pọ̀ bàbá ní kí ni mo fi béèrè mo ní nọ́mbà wọ́n ní nọ́mbà báwo wọ́n ní ohun tó máa dájú sí tó máa ní ààyè tó nílé ayé lọ́ bá mi mú wá máa sọ pé iye báyìí pé wọ́n máa ṣí fún mi so kì í ṣáà máa fún oògùn ṣe rí ẹni tó bá mi wá èlò tí mo ní ó lọ bá mi lẹ́yìn ọ̀sìn yẹn ìgbà tílẹ̀ mọ́ ẹnìyẹn mo ṣáà bí ìfẹ̀fẹ́ ẹnìyẹn wá ní ọ̀gá mi òun náà máa lo kinní yẹn o mo ní kó má wọ̀rẹ̀ mo ní ó máa lò mi ì sọ nǹkan tí ojú mi rí ní mọ́júmọ́ yẹn fún so ìgbà tó wá di ọ̀sán mo lọ bá ara èkuru yẹn ìgbà tó dalẹ̀ mo ṣàlàyé fún mo ní kó má bẹ̀rù mo ní kò sí nǹkan kan so ìgbà tó di 10 ẹnìyẹn wọlé náà fẹ́ lọ sùn so ìgbà tó wá di àárọ̀ ohun tẹ́nìyẹn kọ́kọ́ máa sọ nígbà tó rí mo ní aláìdáni mo ní kí ló ṣẹlẹ̀ ó ní ọ̀gá mi mo ní báwo ló ṣẹlẹ̀ gbogbo ó nígbà tó di 10 òun ṣàdúrà dáadáa tó ń fẹ́ ó ní òun wá sùn ó ní bó ṣe wá di 12 egungun òun kàn lé lórí bẹ́ẹ̀dì ní tàdó yẹn wá ń ké nígbè rí òun gan ó ní gbọ̀ngbà tí mo ti ní kó o má bẹ̀rù ó ní òun ò bẹ̀rù ó ní òun ṣáà sùn padà òun wá lálàá wípé òun dolówó òun lówó rẹpẹtẹ lójú àlá yẹn wípé ìbọ̀ tó wá rí woman kan tó fine ó pupa gan ó ní àwọn wá ń múra àwọn káàkiri ilé àkókò wọ́n fẹ́ bá àwọn méjèèjì fẹ́ bára wọn sùn ó ní àwọn èèyàn wá ń ṣọ́ àwọn lọ́wọ́ lẹ́sẹ̀ ó ní wàá pé àwọn èèyàn tó ń ṣọ́ àwọn yẹn wọ́n rí àwọn mọ́ ó ní wàá mú bọ́ ní ilé àkọ́kọ́ kan wípé ibi tóun ti ń bá obìnrin yẹn ní àjọṣepọ̀ òun wá pé ẹ̀jẹ̀ rẹpẹtẹ já lára obìnrin yẹn gan ṣùgbọ́n àti ilé wa mọ́ mo wá bá a pé bàbá mo ní ẹni tó bá mi wá kinní yẹn mo ní òun náà lò bàbá ní kí n má rí pé àwọn máa bá a ṣèwádìí sí ìgbà tí bàbá wa pè ẹni yẹn wá ní bàbá wa ní pé ó lógun wípé ká ní pẹ́ ní ò lógun ni pé bó ṣe rí lójú àlá yẹn nǹkan tó ṣẹlẹ̀ sí lójú àlá ló máa ṣẹlẹ̀ sí lójú àlá lóòótọ́ ẹnìyẹn mi ìfẹ́ dárúkọ ẹnìyẹn ò parí yẹn ń dìgbọ̀n ní ẹ̀dẹ̀ ẹnìyẹn ní ṣùgbọ́n ẹnìyẹn ṣáà bẹ́ẹ̀ sì ní ṣàlàyé àwọn ìtàn ìgbésí ayé ẹ̀ bó ṣe ṣẹlẹ̀. ṣé kò ń ṣe pé kí ní àdó yẹn ló tún padà dákún ìṣòro ẹ̀. no ó ní ẹnìyẹn ní iṣu tẹ́lẹ̀ tó ṣàlàyé àwọn kankan fún mi nípa ìrìn àjò bó ṣe get admission gan so kì í ṣe àdó yẹn kì í ṣe àdó yẹn kì í ṣe àdó yẹn. ẹ ṣeun ẹ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí ẹ̀ ń bá a sọ. ẹlẹ́ẹ̀kejì tó tún dàbí ẹni pé ó tún bá mi lẹ́rù dáadáa ìyẹn alákọ̀ọ́kọ́ ni eléyìí tí mo ṣe yẹn ẹlẹ́ẹ̀kejì yẹn mo ti gbàgbé ẹ mọ̀ tíyàn bá tẹ́lẹ̀ pé nǹkan tíyàn fẹ́ ṣe yẹn mọ nǹkan tó máa result sí ṣé mọ̀ pé yóò ní ṣe. bẹ́ẹ̀ni. ní ẹ̀dẹ́ńbẹ̀ náà ni táìmù yẹn mo ti parí ND mo kàn gbé ẹ̀dẹ́ńbẹ̀ ni èmi náà ti ń ṣe Ìjẹ̀bú mo ti ní kíọ̀sì Ìjẹ̀bú lẹ́tẹ̀. ti ní terminal tọ̀dọ̀ tí. mo ti ní terminal tèmi náà rán níbì kan so ilé tí mo tún wá ṣe ni pé àwọn nǹkan kan wà tá a máa ń ṣe ní Abẹ́òkúta tẹ́lẹ̀ mo gbé pẹ̀lú bọ́dà mi kan bọ́dà mi yẹn ó jẹ́ nìkan tó ní akíkanjú tó dẹ̀ ní gboyà
so níbi pé à ń ta nọ́mbà Bàbá Ìjẹ̀bú yìí náà ni ẹ̀gbọ́n yẹn máa ń ṣàlàyé àwọn nǹkan kan fún mi. Wọ́n ní nǹkan kan wà tó yẹ ká máa ṣe tá a bá fẹ́ máa gẹ́ẹ̀tì nọ́mbà yẹn. Pé a máa wá bí ó lè jẹ́ bí ẹní tàbí aṣọ funfun. Èkuru náà la máa fi ń ṣe idán yẹn. So tó jẹ́ pé tá a bá sùn, tá a bá ṣàdúrà, a kàn máa rí pé wọ́n máa fún wa ní bí nọ́mbà yẹn náà. But tá a bá jẹ́ pé tá a bá ń ta, tá a bá ń fowó sí, ó lè jẹ́ bí ẹsẹ̀ kọ̀ọ̀kan ló máa wá. Mo tún wá rántí kiní yẹn náà lẹ́dẹ̀. Ẹ̀mí yẹn wá tọ̀ mí wá pé ọ̀nà tá a máa ń gbé gbà yẹn kémi tún ṣe ní ọ̀nà àrà. Kiní yẹn kàn wá sọ́kàn mi ni o, mo dẹ̀ follow ẹ̀. So bí mo ṣe wá di alẹ́ ọjọ́ yẹn, mo mọ̀ pé ọ̀nà méjì ni mo ní kiní yìí èkuru tá a máa fi ń ṣàdúrà yìí. Màá kọ́kọ́ rún ìkan náà, màá ṣàdúrà sí, màá wọ́n síta. So màá wá ṣe ẹlẹ́ẹ̀kejì bá ṣe máa ń ṣe nínú ilé. Mo ìtẹ̀lé ẹ̀mí yẹn náà nìyẹn. Ó wá dalẹ́ ọjọ́ yẹn. A wà ní holiday, kò sáwọn student tó kù nílé, but èmi ò lọlé. Àti woman Indíjì kan náà ó wà nílé àtọkọ ẹ̀. So bó ṣe wá di nǹkan bíi 12, mo ti ra èkuru yẹn méjì, ẹ̀mí yẹn ní kí n rà bẹ́ẹ̀. So mo ti ṣe ẹyọ kan bí ẹ̀mí yẹn ṣe ní pé kí n ṣe. Mo ti rún, mo ti ṣàdúrà sí. Time tí mò ń sọ ó ti ń lọ nǹkan bí after 11. So ẹyọ kan tó kù mo ti ṣe bá ṣe máa ń ṣe nínú ilé yẹn. Mo dẹ̀ ṣe ra torchlight yẹn, ó fù torí kò sí iná time yẹn náà. Mo ṣe ra torch yẹn ni ó fù dáadáa. So mo wá wà nílé, mo wá ń ṣe àdúrà pé bá ṣe máa ń ṣe normal eléyìí tí mo ní mi àti brother mi ẹ máa ń ṣe. Ẹ mọ̀ pé mo ní mo ti fi ẹyọ kan, mo ti fi wọ́n ìta. So bí tí mo ti wá ń ṣàdúrà lọ, mo kàn wá rí wípé òjìji kan wọ òkè sílẹ̀. Mo wá rò pé ta ló wọlé? Ẹnì kankan ò wọlé. Èmi nìkan ni. Ibi tí mo ṣáà ti ń dárò, tí mo ti ń ṣàdúrà yẹn, mo rí pé ẹ̀mí kan ti wọ̀ mí lára. So ojú mi báyìí ó ti ń kó wọnú, gbogbo ara mi ó ti ń ṣe wọ̀lọ̀wọ̀lọ̀. Mo wá pé kí ló ṣẹlẹ̀? Èmi gan mo sọ jáde, mo ní àǹjọ̀nú ti kó wọ̀ mí lára. Mo ṣe sọ nìyẹn. So mo ṣáà ń lo ọkàn ọkùnrin lórí aṣọ funfun tí mo wà yẹn, tí mo ti ń ṣàdúrà yẹn. Mo wá rí wípé owó ẹ̀mí yẹn ń pọ̀ sí lára mi. Mo fò dìde nìyẹn. Òtútù ti mú mi, ara mi ti ń gbọ̀n. Mo kàn sáré mú ìgbálẹ̀ ni mo fi gbá èkuru yẹn jọ. So aṣọ funfun yẹn mo ti ká sẹ́gbẹ̀ẹ́ kan, mo wá bọ́ sórí bẹ́ẹ̀dì. Òtútù yẹn mú mi, ó mú mi gan. So ibi tó òtútù yẹn ti mú mi. So mo wá wà lórí bẹ́ẹ̀dì. Ó wá dàbí ẹni pé mo rí ẹni tí ó ró aṣọ funfun yẹn, ó dàbí ẹni pé mo rí ẹ̀mí yẹn tó fi ẹsẹ̀ kan sílẹ̀, ẹsẹ̀ kan wà lókè. So mo ṣáà rí pé mi ì lè sùn. Tí n bá ní pé kí n dijú báyìí, tí n bá rí pé mo fẹ́ sùn, màá rí pé ẹ̀mí yẹn bẹ́ẹ̀ ni pé ó tún ti wọ̀ mí lọ́kàn. Ó ti ṣe gìrì sí mi lọ́kàn. Mo ní mo bá dójú ẹ̀ lálẹ́ yìí. So tí n bá ní kí n sùn báyìí, màá rí pé ó ti mú bí nọ́mbà 4 wá. Ìgbà tó dójú ẹ̀, mo wá mú fóònù, mo wá ń ká àwọn nọ́mbà yẹn lẹ̀. Tí ilẹ̀ fi mọ́, mi ò sùn mọ́jú. Tí n bá ní kí n sùn, tó bá ti ṣe gìrì sí mi lọ́kàn báyìí, mo tún ti tají. Mo wá rò pé irú ẹ̀mí wo leléyìí? Mo ní eléyìí tí mo ṣe níjọ́sí ó kọ́ mi lọ́gbọ́n. Ìmí tún ló tún ti ṣẹlẹ̀ sí mi. So ìgbà tílẹ̀ mọ́, mo dẹ̀ ní brother kan ní àjọ ń ṣe ND ni. Mo ní wọn ní Ẹdẹ. Ẹni yẹn ń ṣiṣẹ́ ní bank. Kò dẹ̀ sówó lọ́wọ́ mi níjọ́ yẹn náà. Mo wá lọ bá ẹni yẹn ní bank. Mo ní ẹ̀gbọ́n, mo ní kiní yẹn ti wà nílẹ̀. Wọ́n ní mo ní nọ́mbà. Mo ní ẹ já fowó sí, ó máa wá. Mo ṣáà ṣá àwọn nọ́mbà yẹn jọ ṣá. Mo wá lọ tá. Mo rí pé result tó kọ́kọ́ dé láàárọ̀, ẹsẹ̀ 3 ni mo ní. Tí ilẹ̀ ọjọ́ yẹn ṣáà fi ṣú, gbogbo game àti red ni o àti black ni tí wọ́n ń tá ńjọ́ yẹn. Mo ṣáà ń kó sílẹ̀, mo ṣáà rí pé gbogbo ẹ̀ ni mo jẹ tí ilẹ̀ fi ṣú. Tí ilẹ̀ ọjọ́ yẹn fi ṣú, gbogbo àwọn game yẹn ni mo jẹ. Mo wá wí pé nígbà wá dalẹ̀, wọ́n wá pé èlò náà ni mo fi gbogbo owó yìí jẹ. Mo ní mi ò kí ń fowó sí kiní yìí náà. So mo ní kiní mi ò lè ṣe mọ́. Mo ní ó di nǹkan méjì tí mo ti experience báyìí pé tí n bá ti lè ṣe nǹkan kékeré báyìí, àṣẹ kan máa gùn. Àmọ́ ní ó dà pé iṣẹ́ tó bá ti lágbára jù kò bá kádàrá mi mu. So mo dẹ̀ ti sọ̀rọ̀ yẹn lójú ẹnìkan rí náà tájọ́ ń ṣe ending time yẹn. So lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì lẹ́yìn ẹ̀, mo wá lọ kẹ́ni yẹn ńlé. Ibi tí mo ti tèmi àti ẹni yẹn ti wá ń sọ̀rọ̀ pé lórí ọ̀rọ̀ owó gbà. Ó wá ń sọ fún mi pé ọmọ Ògùn pé kiní kan tó ṣe sọ pé a máa ṣe pé ẹ máa ń ṣàdúrà pé ká máa gẹ́ẹ̀tì Bàbá Ìjẹ̀bú yìí náà. Mo ní ẹ̀gbọ́n, mo ní ẹ máa ṣe o. Mo ní kiní yẹn. Mi ò ní mi ṣe lè sọ fún yín. Mo ní nítorí mo ṣe ó bu mi lọ́wọ́. Ẹ̀gbọ́n yín bá lè ṣẹlẹ̀. Mo ní kí wọ́n ṣáà máa wọ̀ mí ìṣàlàyé. So mo wá rí pé time ti lọ. Ibi tí mo ti wá sọ fún ẹ̀gbọ́n yẹn kó dàárọ̀ tí mo dé ilé hostel tí mò ń gbé. Mo ti yí kiní sí ẹ̀yìn ilẹ̀kùn. So bí mo ṣe ní kí n gorí bẹ́ẹ̀dì báyìí, mo fẹ́ gbórí lé bẹ́ẹ̀dì báyìí. Bí ìmísí ọjọ́ yẹn ti ṣe dé nìyẹn. Láì ṣe kiní yẹn ńjọ́ yẹn. Ìmísí yẹn kàn tún dé ni. Mo kàn rí pé ojú mi ti ń kó wọnú. So mo wá rò pé bóyá bí màá ti bọ̀bọ́ yẹn bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀mí yẹn tún ti dé.
so bí mo ṣe ń lọlé yẹn ó dà pé ẹ̀mí yẹn ó ń tẹ̀lé mi lẹ́yìn ni. Mo ní tèmi bá mi, mo ní kì í ṣe pé àǹjọ̀nú ìfẹ́ máa lo àgọ́ ara mi báyìí. So mo wá bọ́ sí passage, ẹ̀rù ń bà mí àti wọnú ilé, mo wá ń pe Jésù, Jésù jà ń gbàdúrà. Mo wá pe daddy mi, time tí mo wá pe wọn yẹn ó wá ti wá jẹ́ bí to 12 lálẹ́. Mo wá ṣàlàyé fún wọn, mi ì dẹ̀ ṣàlàyé fún wọn bí tí mo kọ́kọ́ ṣe bóyá ṣẹlẹ̀. Mo wá ṣàlàyé fún wọn pé báyìí báyìí ni nǹkan tí mo ṣe. Wọ́n ní wọ́n ní báwo mo ṣe ṣe gan. Mo ní èkuru ni mo rà tí mo wọ́n síta. Wọ́n ní àǹjọ̀nú yẹn ń kọjá lọ ni. Nípé tí wá rí àníyàn mi. Àníyàn nǹkan tí mò ń sọ ó fi wá wọlé wá bá mi. Bàbá níwọ ọmọ yìí gan, nǹkan tó bá ti le ju ẹ̀mí ẹ lọ máa ń ṣe. Mo ní torí owó yìí náà nìkan ló ń ṣàánú ni. So wọ́n wá ní ṣé mo lè epo àti kerosene yẹn bàbá. Mo wá lọ kanlẹ̀kùn mọ́ woman tó wà nílé yẹn lórí. Mo ní ẹ jọ̀ọ́ ṣé ẹ ní epo àti kerosene, ó ní òun ló wá fún mi. Mo wá mix ẹ̀ papọ̀, mo fi para. Ẹ̀mí yẹn wá fi mí lẹ̀. So mo wá wò pé ṣé kí n wọnú room mi kí n lọ sùn àbí n sùn sí passage torí ẹ̀rù ń bà mí. Mo wá wò pé torí ẹ̀fọn ṣé mo wá sùn sí passage ni. Jẹ́ kí n wọnú ilé, jẹ́ kí n lọ sùn jàre. So bí mo ṣe wá wọnú ilé, mo ṣá sùn. Mo wá lálàá. Mo wá fi ẹ̀mí yẹn lálàá. Ó ti wá gbé àwọn pastor mi kan wọ̀. Church kan tí mò ń lọ ní Abẹ́òkúta ńgbà yẹn, ní Adigbe, ó ti wá gbé ẹ̀mí pastor yẹn wọ̀. Ó wá ń sọ fún mi lójú àlá yẹn pé Lágbájá kí ló ṣẹlẹ̀ tó fi lé òun? Pé ṣé bí wọ́n ló ránṣẹ́ pé òun? Wípé òun ni ẹ̀mí òrìṣà ajé ìgbàlẹ̀. Ló pe orúkọ ẹ̀, ẹ̀mí òrìṣà ajé ìgbàlẹ̀. Wípé kí ló tó tún ṣe lé òun léré. Mo ní mi ṣá sọ nǹkan lójú àlá yẹn. Ìgbà tí mo wá jí mo wá pe pastor mi tó gbà àwọn yẹn. Mo ṣá brief pastor yẹn. Pastor mi yẹn wá ní kí n gbààwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta. Wípé mi ní rí i mọ́. So bí mo ṣe gbààwẹ̀ nìyẹn, bí mi ṣe rí i mọ́ nìyẹn. So ṣé rí àwọn nǹkan méjì yẹn ó máa ń jẹ́ tí n bá rántí. Tọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń ní bóyá Yorùbá level pé kò sí nǹkan tó ń jẹ́ ìbílẹ̀. Mo máa ń pity àwọn èèyàn. Tàbí àwọn nǹkan tó máa ń ní pé kò sáyé. Pé ayé wo ló wà, wọ́n fi ń tù wọ́n jẹ ni. Ẹ mọ ohun tèmi ti rí tí mo ṣe tí mo rí tí mo ṣe iṣẹ́ tàjò ń sunkún. Mo mọ̀ pé ayé wà lóòótọ́. Àǹjọ̀nú dẹ̀ wà. Àkúdáàyà náà ayé wà o. Àǹjọ̀nú wà. Bá ṣe wíwọ̀n bá ibi tá a ti ń sọ̀rọ̀ yìí gan, àìmọye ẹ̀mí ló ti kọjá tá a lè fojú rí. Àkúdáàyà náà dẹ̀ wà. So nǹkan ń bẹ nínú ayé o. Nǹkan ń bẹ nínú ayé. Ẹ ṣeun gan, ẹ ṣeun gan. Àwọn ìrírí tí ẹ ṣàlàyé fún wa, àwọn ìrírí ńlá ni. Ṣùgbọ́n nǹkan kan tẹ́ sọ tó yà mí lẹ́nu ńbẹ̀. Òun tẹ ní àdó tó ń sunkún. Torí kò sẹ́ni tó máa jẹ́ Yorùbá tó máa lóhùn mọ̀ nǹkan tí wọ́n ń pè ní àdó. Báwo wá ni àdó ṣe ń sunkún? Torí ó yà mí lẹ́nu gan. Báwo ló ṣe ń dún gangan tẹ́ fi gbọ́? Ó ń sunkún. Bàbá mo gbọ́ o. Ṣé ẹ rí nígbà tí ṣé mọ̀ pé wọ́n ti ìkìlọ̀ ti wà ńbẹ̀ nínú ìwé yẹn pé tíyàn bá ti ṣe kì í sílẹ̀. Wọ́n tíyàn bá ti ṣe tó ti lọ tó ti dà sínú àdó yẹn, èèyàn máa dé pa lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Wọ́n tíyàn bá dẹ̀ máa lò inú òkùnkùn bírímù ibi tó ẹ mọ̀ ọgbọ́n ọmọdé ibi tó yẹ kí n ti máa fura nìyẹn pé kì í ṣiṣẹ́ tí mo lè ṣe ní táìmù yẹn ní èjì mi yẹn. Ní ìsìn náà mi ò lè ṣe náà, even gan kí n dàgbà di báyìí lọ kí n wọ 50 náà mi ò lè ṣe. Torí wọ́n ní tọ́mọdé bá débi ẹ̀rù á bà, kì í ṣe pé bóyá mo láyà dé bẹ́ẹ̀ yẹn náà. So nǹkan tẹ́lẹ̀ ni pé mo gbọ́ ó ń sunkún. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ yìí, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mo ti gbọ́ tí wọ́n máa ń sọ pé wọ́n á ní kò sí àjò owó. Ìdí tí mo ṣe fẹ́ béèrè ni pé gẹ́gẹ́ bí ìlànà tí ẹ bá dàgbà gẹ́gẹ́ bí pé inú ìṣẹ̀ṣe lẹ dàgbà sí, ibẹ̀ náà lẹ ti jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan wọ́n máa sọ pé kò sí nǹkan tó ń jájò owó. Kódà ẹlòmíràn á tún máa sọ pé wọ́n á ní tó bá fẹ́ ṣe àjò owó o gbúdọ̀ lo ara èèyàn. Ni wọ́n wá ní pé tó bá lo ara èèyàn, wọ́n máa ní pé owó tí a wá ń sọ yìí, wọ́n ní pé ṣé nọ́mbà tí wọ́n ń tẹ̀ sí ara owó, báwo ni nọ́mbà ṣe ń débẹ̀? Ní pé àwọn èèyàn kàn ń pa ènìyàn lásán ni. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí àwọn bàbá yín ṣe, gẹ́gẹ́ bí nǹkan tí ẹ bá nínú ìwé, ǹjẹ́ ṣé nǹkan tó ń jájò owó wà? Pé tí wọ́n bá lo ara èèyàn, ṣé ó ń jẹ́ àbí wọ́n kàn ń pa èèyàn lásán gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin mọ̀? Bàbá ṣé rí ní ìlànà tèmi bá dàgbà. Torí bàbá tèmi wọ́n dídì máa ẹ mọ̀ oníṣègùn ó ṣiṣẹ́ àwọn èèyàn ló máa wá pàwọn fẹ́ ṣògùn but dáàdì tèmi ò ń ṣògùn fún yàn. Wọ́n máa ń sọ fún wọn ni pé àjò nìkan ṣe. Wọ́n máa ṣe àjò owó. Àjò owó wà. Àwọn tó ń ṣẹ́rí owó ó pọ̀ oríṣiríṣi. A máa ń pa àwọn kan ní pé wọ́n á ní àwúre. Àwọn kan wà wọ́n á ní oṣó gbígbóná. Àwọn kan wá sọ pé oṣó tútù. Ìkan wà ògùn owó ni direct. Wọ́n á ní wọ́n ń lo ara èèyàn, wọ́n ń ṣe kinní kan. Ó wà o. Ó wà tó dẹ̀ ń ṣiṣẹ́. Tó dẹ̀ ń jẹ́. Bẹ́ẹ̀ ni tẹ́ pé but òye tèmi níbẹ̀ gẹ́gẹ́ bí mi ṣe máa ń béèrè lọ́wọ́ dáàdì mi ni pé ògùn owó tó máa ń ṣe tààrà yẹn tó bá ló ṣe máa ń ṣiṣẹ́. Nǹkan tí bàbá jẹ́ kó yé mi ni pé
àǹjọ̀nú tí wọ́n bá lò, ẹni tí wọ́n lò ẹ mọ̀ pé ó ti dàǹjọ̀nú bẹ́ẹ̀ni tàbí ẹ̀yà ara ẹni tí wọ́n lò wọ́n ló máa lọ ń kówó yẹn ní báǹkì ni. ó lọ ń kówó ní Wọ́n lọ ń báǹkì. kó ní báǹkì wọ́n nítorí ẹ̀ tó bá yá wọ́n máa ní owó kan mísì ní báǹkì nǹkan kan kì í ṣe gbogbo ẹ̀ náà ni pé bóyá àwọn tó ń ṣiṣẹ́ ní báǹkì ni wọ́n ń jí gbogbo ẹ̀. Lára àwọn oògùn owó wọ́n dẹ̀ ti sọ pé àwọn ọjà kan wà bí mi ṣe gbọ́ bí bàbá ṣe pé ọjà àgbáyé ni wọ́n máa ń bá wọn yáwó ńbẹ̀. Tó jẹ́ pé ẹni tán bá yáwó tó ṣògùn owó tó bá kú ó máa padà lọ san gbèsè yẹn. A lọ máa ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ Á lọ padà. máa ṣiṣẹ́ ńbẹ̀. So àwọn kan wà tó jẹ́ pé ẹni tí wọ́n bá lò yẹn báǹkì ló máa lọ direct. Ó máa lọ bá wọn kó ó máa lọ gbé owó yẹn wá ó lọ bá wọn yá náà ni. Á lọ gbé wá ní báǹkì ni. Tó jẹ́ pé ẹlòmíì ẹni tó bá lò ó máa rí láì báyìí tán máa gbówó yẹn wá. Ẹlòmíì ó kàn máa sùn ní tó jẹ́ pé ìgbèrí ẹ̀ bá ó kàn máa jí ó máa bówó ńbẹ̀ àǹjọ̀nú yẹn ti kó wá. Ẹlòmíì ẹni tó bá lò ó máa rí face to face báyìí ni. Ṣé wá rí eléyìí tí ó dáa jù? Ẹ mọ̀ wọ́n máa ń sọ pé Ọlọ́run ò kájò. Eléyìí tó dáa jù ni bíbáṣìrí. Torí mo rántí nǹkan kan ẹ mọ̀ ìdílé tèmi ti jáde wá nǹkan kan ṣẹlẹ̀ sí mi ní Ẹdẹ ní time gbà kan mo fẹ́ fi eléyìí náà kún ni ìyẹn lórí bíbáṣìrí tí mò ń sọ. Táìmù yẹn mọ̀ ṣé ẹ rí iṣẹ́ Ìjẹ̀bú yẹn ẹni tí ó bá mọ̀ nípa ẹ̀ dáadáa iṣẹ́ gbèsè ni. Ó máa ń kóyàn sí gbèsè gan. Bóyá látara customer ni o tàbí ẹni tó bá ń stake tóun náà bá ń tayò gbèsè máa wọlé. Nǹkan kan ṣẹlẹ̀ sí mi ní táìmù yẹn ní Ẹdẹ tó jẹ́ pé èmi ni mo ṣe kiosk fúnra mi. Mo rówó mo jẹ game ńgbà yẹn mo ti bẹ̀rẹ̀ lótò kiosk kékeré mò ń lò mo wá build kiosk ńlá. So táìmù èmi dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé tí n bá ti jẹ mo máa ń owó tèmi bá ti lówó bẹ́ẹ̀ yẹn àti customer àti gbogbo ẹ̀ mo lè ra ọtí lẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn máa ń pè mí ládùúgbò pé èló lowó tó jẹ tó ń ráwó fáwọn èèyàn pé tí wàhálà bá ṣẹlẹ̀ ọ̀gá mi tí mo gba terminal ó dìídì pè mí ó wọ̀n mi bọ̀ mi ò gbọ́. Gbèsè wá wọlé fún mi ní táìmù yẹn níbi pé gbèsè yẹn mo ti ń yí mọ́ra wọn. Bàbá á sọ fún mi mò ń pe dádì mi wọ́n ní báwo ni gbèsè ṣe wọlé mo ní kò ṣe yé mi pé ní kiosk mo kàn máa ń rí pé àwọn aláǹtakùn pọ̀ wọ́n ní àwọn ti wá da nǹkan sí ṣọ́ọ̀bù ẹ nìyẹn òótọ́ dẹ̀ ni mo confirm ẹ̀ pé wọ́n wá da nǹkan síbẹ̀. So táìmù yẹn ṣá gbèsè yẹn kí ṣá máa fọ̀ gbèsè yẹn gbé mi wá Abẹ́òkúta padà tó jẹ́ pé mo fẹ́ lọ ṣe àkáǹtì lọ́dọ̀ ọ̀gá mi torí gbèsè yẹn ṣe fowó tó pọ̀ náà láti ibẹ̀ ni mo ti gbà wá sí Abẹ́òkúta jẹ́ pé gbogbo àwọn àdúgbò tí mò ń gbé lẹ́dẹ̀ yẹn wọ́n ní lágbájá ti sá lọ torí owó tó jẹ ọ̀gá mi kí n tó dé Abẹ́òkúta ọ̀gá mi ti ní nọ́mbà dádì mi ó ti pe dádì mi pé ọmọ yín jẹ òun lówó ó dẹ̀ ti ń bọ̀ nílé o ìgbà tí mo dé dádì mi ó jẹ gbèsè kí ló fà á kíní kan wọ́n ṣàní kí n má wọ̀rì owó gbèsè tí mo jẹ yẹn bàbá kó fún mi wọ́n wá ṣiṣẹ́ kan fún mi wọ́n ní àjọ lọ rà náà ni nítòkù náà ni kì í ṣe nǹkan tó le rárá ẹ mọ̀ tíyẹn náà bá wò yẹn àwọn pé ṣé lè ṣiṣẹ́ wọ́n wá ní kí n má wọ̀rì iṣẹ́ yẹn náà wọ́n ṣí sínú àdó ni èmi náà mọ̀ nípa ẹ̀ ó ti yé èmi náà ni mo lè fúnra mi náà mo ṣe so ìgbà tí mo ṣe yẹn tán mo wá gbé lọ sí Ẹdẹ wọ́n sọ fún mi pé àdó yẹn tí bá ti dẹ́dẹ̀ kí n gbé sínú epo pupa fọ́jọ́ mẹ́ta ìgbà tí mo ti dẹ́dẹ̀ yẹn mo ti gbé sínú epo so ìgbà tó wá dijọ́ kẹta wọ́n á bẹ̀rẹ̀ sí ní lò kò ní iṣẹ́ yẹn ò ní repercussion ara bíbáṣìrí lásán ni torí mo mọ̀ ìlú ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní lò ọtí mo wá dictate ni pé ìjọ́ tí mo kọ́kọ́ lo iṣẹ́ yẹn tí mò ń bọ̀ ní kíọ̀sì mi mo kàn rí pé ẹ̀mí yẹn ń sọ nọ́mbà yẹn sí mi lọ́kàn mo wá dé kí ọmọ náà èmi tí mo jẹ gbèsè tí mo ṣẹ̀ ti lé dé ṣé kí n tún wá tayò ní nọ́mbà mẹ́rin mo ṣe tá ní 5 naira ní ẹ̀bẹ́sẹ̀ mẹ́ta ṣe wá nìyẹn kí ni yẹn ń sọ nọ́mbà yẹn sí mi lọ́kàn mo pe dádì mi wọ́n ní ó máa san gbèsè wọ́n ní má wọ̀rì wọ́n ní wàá tún lówó lọ́gàn wọ́n ní ṣáà máa lo iṣẹ́ yẹn lọ́ntì ẹ̀ ìgbà tó ti dijọ́ kejì mo rí bàbá kan ní kán wá pè mí wá bàbá yẹn ní àlótò òun lálàá sí ẹ pé ó jẹ owó ńlá kan pé bọ̀ nọ́mbà tó bá fẹ́ ta lé ní ti 28 sí mo ṣáà tún dọ́gbọ́n gbé àwọn ṣáàtì tá a máa ń lò yẹn kí ni yẹn tó sáré fi wọ̀n mí gáràrà báyìí mo ti sáré rí ó wá jẹ́ táìmù kò mo ṣáà jẹ owó tó pọ̀ tó yẹ pé àwọn èèyàn ti ṣe fàájì mo ti gbàgbé pé mo jẹ gbèsè kan owó yẹn tún dé mo ṣáà rí pé tí mo fi lo iṣẹ́ yẹn tán mo kàn rówó ni kí ni yẹn ń sọ nọ́mbà yẹn sí mi lọ́kàn so oríṣiríṣi ni ìlànà àjò tó wà ẹ mọ̀ pé mo sọ pé ògùn owó direct wà àwọn á ní oṣó kéékèèké wà àwọn bíbáṣìrí wà so àwọn yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò lè Ọlọ́run ò lòdì sí tí ó bá ti sí nǹkan tó jẹ́ pé bóyá ó lè pa ẹlòmíì lára Ọlọ́run ò lòdì sí so gẹ́gẹ́ bí mo tẹ́ ẹ béèrè ògùn owó wà o ògùn owó wà lóòótọ́. ẹ ṣeun gan ẹ ṣeun gan ó tún nìkan tí mo máa ń gbọ́ tí àwọn ènìyàn máa ń sọ ọ̀tọ̀ mo ti rí gbé èèyàn méjì tó yẹ pé wọ́n lorú nǹkan yẹn gẹ́gẹ́ bí ìwádìí tí a ṣe ṣùgbọ́n àwọn ẹni yẹn wọ́n padà parọ́ bọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n di olóògbé
gbogbo ayé tó súnmọ́ ibi bẹ̀ wọ́n padà mọ̀ pé irú nǹkan tí wọ́n ṣe ni wọ́n pè nǹkan kan ní lùkúdì ok tọ́ máa ń mì tó yẹn máa ń mì Yeah. inú àdó yìí náà gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe tí mo bèèrè lọ́wọ́ àwọn àgbà pé báwo ló ṣe ń ṣiṣẹ́ yìí wọ́n wá ní lùkúdì ǹjẹ́ ẹ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní lùkúdì? ṣe rí tí bá ní mi ò mọ irọ́ ni mò ń pa ṣe rí lùkúdì iṣẹ́ yẹn ó pọ̀ oríṣiríṣi ìmí wà tó jẹ́ pé tó bá ṣe tán tó bá ṣe ó lè jẹ́ bóyá bí ẹbu ni wọ́n lè ní bóyá kan ṣe rice tó bá ti ṣe rice ọbẹ̀ lè wà níbẹ̀ normal rice tí wọ́n fẹ́ jẹ wọ́n á wá dà sínú ẹ̀ wọ́n á mì sí ẹ̀ mọ́ wọ́n máa jẹ tó bá ti jẹ ìmí ó máa jẹ́ kíkun wọn máa wú kíkun yẹn bá ṣe ń wú owó máa dé ìmí jẹ́ wà tó jẹ́ pé ẹ mọ̀ ó pọ̀ oríṣiríṣi ìmí wà tó jẹ́ pé ogún owó mi fẹ́ pé egbò ni bọ̀ lórí ti lùkúdì ẹ̀bẹ̀ yẹn ikùn lòun máa ń bá dì ikùn wọn máa wú ni tó bá ṣe ń wú yẹn owó máa dé so òun náà ní repercussion nígbà tó bá yá tí kùn bá tóbi tọ́ra ti pọ̀ jù ṣé mọ̀ pé ènìyàn padà kù náà ni so lùkúdì náà wà ẹ̀ náà tún wà bẹ́ẹ̀ ni. gbogbo èyí tí a wá ń sọ yìí ẹ jẹ́ ká pa yẹn tì ẹ sọ kankan nípa ọ̀rọ̀ bàbá Ìjẹ̀bú torí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó máa ń sọ pé bàbá Ìjẹ̀bú fún ara ẹ̀ wọ́n ní àǹjọ̀nú ni wọ́n ní ẹni tó bá máa jẹ bàbá Ìjẹ̀bú wọ́n ní bàbá Ìjẹ̀bú máa ṣe kankan wọ́n ní tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tó fẹ́ ta bàbá Ìjẹ̀bú wọ́n ní bàbá Ìjẹ̀bú á jọwọ́lẹ̀ wọ́n ní o lè jẹ́ first game kó wá kó di second game kó jẹ kó di third game ó pé o lè jẹ throughout gbogbo game ọjọ́ yẹn ní pé ó máa fà ẹ́ mọ́ra tó bá dijọ́ kejì á wá bẹ̀rẹ̀ sí ń gbowó ó ní kíní ẹ̀ á wá máa wọlé pé tó bá tètè réyàn pì ẹ́ wọ́n ní tó máa fi ta gbogbo nǹkan tó ní tó máa fi play bàbá Ìjẹ̀bú ṣé lóòótọ́ nìkan tí wọ́n. ṣé kò sí rọ́ńbẹ́ ṣé mọ̀ pé láì níṣẹ́ tèmi ti ṣe rí dáadáa ni kò sí rọ́ńbẹ́ ṣé rí bàbá Ìjẹ̀bú spirit ni ẹ mọ̀ ohun tó bá di wípé wọ́n ń pè ní nǹkan àgbáyé ṣé mọ̀ pé ayé ti lọ́wọ́ sí nìyẹn spirit ni bàbá Ìjẹ̀bú kò sí rọ́ńbẹ́ ṣé rí ẹlòmíì tó bá ti ń fẹ́ ẹlòmíì gan lè máa lálàá láì lè nǹkan á kàn máa lálàá rí pé òun ń jẹ tó bá yá ẹ mọ̀ pé tó bá yá pé ó ti fẹjú mọ́ dáadáa àwọn abẹ́ẹ̀sì ní waste owó tó yẹ pé ẹlòmíì gan lè jẹ gbèsè lórí ẹ̀ spirit ni o kò sí rọ́ńbẹ́ spirit ni bàbá Ìjẹ̀bú spirit ni. ṣé ẹ dẹ̀ rí gẹ́gẹ́ bí òye tèmi àwọn kan máa ń sọ̀rọ̀ kan wá ní kò sẹ́ni tó lè rí nọ́mbà bàbá Ìjẹ̀bú àwọn tó lè rí nọ́mbà bàbá Ìjẹ̀bú wa ẹ wo wáàdù tí mo sọ yẹn ṣé mọ̀ pé nǹkan tí mo béèrè mo ní wọ́n fún mi kò wá níjọ́ yẹn bọ́jọ́ kejì kò tí ì pẹ́ jù ṣùgbọ́n talẹ́ni tó lè ṣe rí mo máa ń sọ nǹkan pé àwọn mi mọ bí owó torí mi ò mú oògùn lóró mi mọ bí òróró egbògi ló ṣe rí o ṣùgbọ́n ṣe rí owó àǹjọ̀nú tèmi ti experience àti eléyìí tí mo ní mo ṣe tí mo ní atẹ́gùn jáde yẹn àbàbà kò yí sí o torí gbogbo ọpọlọ báyìí irú ti àǹjọ̀nú yẹn mi ò gẹ́ẹ̀ta mi mọ́ even gan mo ṣàlàyé fún àáfàá kan nípa ti àǹjọ̀nú yẹn ó ní tó bá yẹ pé mi ò bẹ̀rù ni pé bówó yẹn ṣe ń wọ̀ mí lára pé mo wà lórí aṣọ yẹn ni ó ní mo máa rí àǹjọ̀nú yẹn ó máa yọ sí mi ó ní mi ní lè sọ̀rọ̀ mọ́ pàjọ́ máa sọ̀rọ̀ báyìí ó ní ìbọn nìkan tí ò ṣe dáa kéèyàn máa lára àǹjọ̀nú ni pé ó ní ó lè máa ṣe nǹkan ìdọ̀tí fún mi ó ní nǹkan tí n bá bẹ̀rù wọn máa ṣe o ó ní ìbọn mo lè wà ní àwùjọ àwọn èèyàn kó yọ síta kó ní nǹkan báyìí lóhùn fẹ́ ó lè ní kí n gbáyàn létí tàbí kí n yíra mọ́nú ọgbàrá ẹnìyẹn ní fẹ́ pé mo ní ọkàn ni ní pé bọ̀tí tó ṣẹlẹ̀ ni pé ó dáa bí mo ṣe tètè dìde yẹn ní pé torí pé àǹjọ̀nú ó ní àti pé ó kò easy láti máa control àǹjọ̀nú pé bí mo ṣe dìde níjọ́ yẹn ó ní ó ti dáa ní pé ó dẹ̀ lè dídì sí nǹkan míì gan pé tó bá ń yọ sí mi jù tí mi ò ṣe ó ní ọ̀tá èèyàn lè ya wèrè ó ní ó lè ya wèrè so ṣe rí àwọn kan máa ní kò sí béèyàn ṣe lè rí nọ́mbà bàbá Ìjẹ̀bú wà àǹjọ̀nú ó máa rí ṣùgbọ́n ta ló fẹ́ go to nǹkan tí àti pé tóro yẹn bá wọ̀yàn lára kò sẹ́ni tó lè go to ẹ̀ kò sẹ́ni tó lè go to ẹ̀ so spirit ni ohun tó fi jẹ́ pé tó bá jẹ́ pé àwọn èèyàn ń rí dáadáa ni kò lè sí bàbá Ìjẹ̀bú gan mọ́ àwọn gan wọ́n á ti kó gbá wọlé so spirit ni tí ó bá ṣe spirit ni gbèsè àti wọlé àwọn náà wọ́n á ti jẹ gbèsè kò ní exist mọ́. ẹ ṣe a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọ́n fi yahoo bojú wọ́n ní àwọn ń ṣe yahoo wọ́n ní àwọn ń ṣe yahoo a ti rí ọ̀pọ̀lọpọ̀ míì tó pé ẹsẹ̀kẹsẹ̀ tí wọ́n bá ra mọ́tò bí ọjọ́ kejì wọ́n fi lásídẹ̀ǹtì tá a bá máa gbọ́ wá ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà nú mọ́tò
wọ́n dolóògbé lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlòmíì wọ́n ní bó ṣe bùn kọ́ sórí báyìí ó ya wèrè ó ní gẹ́ẹ̀gẹ́gẹ́ oríṣiríṣi nǹkan kan láti gbọ́ adẹ̀ ń sọ pé yahoo 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 ṣé àwọn tí àwọn ń pè tí wọ́n ń ṣerú àwọn kan báyìí ṣé yahoo la lè kà wọ́n náà sí. yahoo plus ló wà ń sìn yìí ṣé rí yahoo tọ́dẹ̀ ń ṣe ń sìn kò rí dáadáa mọ́ ẹ mọ̀ ẹni tó ti ṣe yahoo nígbà tí yahoo ṣì nìyí tó ń gbowó dáadáa tó wá di wípé gbà tí yahoo lè kò gbowó mọ́ ṣé mọ̀ pé àwọn tóun ti ń náwó tẹ́lẹ̀ ohun tó bí yahoo plus gangan nìyẹn ohun tóun ti ń náwó tẹ́lẹ̀ àbí kóun jáde so kò sí yahoo mọ́ yahoo plus gangan ló ń ṣe ń sìn ògùn owó ló ń ṣe jù báyìí ẹni tó bá ní lẹ́jì tó ṣùọ̀ dáadáa tó fi ń gbowó kò wọ́pọ̀ mọ́ kò wọ́pọ̀ mọ́ yahoo plus dẹ̀ ní sìn. lẹ́yìn ìgbà tí ẹ wá ṣe gbogbo àwọn iṣẹ́ tí ẹ ṣe báwo ni ilé ayé ṣe padà rí torí ẹ ti là àwọn nǹkan kan kọjá ẹ ti là àwọn nǹkan kan kọjá nínú àwọn nǹkan tẹ́ là kọjá ẹ jẹ gbèsè nínú ẹ̀ ẹ pé ẹ padà wálé ẹ tún padà ṣiṣẹ́ míì ẹ tún padà rí owó tẹ́ fi ń ṣe fàájì fáwọn èèyàn báwo ni ilé ayé gan ṣe padà báwo ni ilé ayé ń ṣe padà rí ǹjẹ́ ṣé tí ẹ̀yin gan bá bímọ ẹ ṣe wà ṣé ẹ lè mú àwọn ọmọ yín kọ́ tọnú ọ̀nà tẹ́ ń tọ̀ yẹn. bàbá ṣé rí ẹ̀wọ̀n pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé ṣé rí ẹni tọ́lọ́run bá tí ì là tọ́lọ́run bá tí ì ṣetán láti lẹ̀ dákun ò lè là ṣé rí ní ìrí tèmi gbogbo àwọn nǹkan tí mo ṣe ṣé rí nǹkan tí mo go to yẹn ẹlòmíì ò ṣe tó bẹ́ẹ̀ tẹ́lòmíì ti yàwó tẹ́lòmíì ti kú ṣùgbọ́n ẹ mọ̀ téèyàn bá ṣe ní nǹkan tó fẹ́ ṣe láyé tí Ọlọ́run bá ní purpose fún yàn pé ẹni báyìí ó sì máa ṣe nǹkan báyìí bóyá grace yẹn ni mo ṣe ń jẹ so ṣé rí pé àṣẹlẹ̀ náà bàbá ṣe ọ́zì náà ni ìṣe pé bóyá bí mo yẹ jókòó yìí náà mi ì túmọ̀ nǹkan tí mo lè ṣe ṣùgbọ́n ẹ mọ̀ ohun téèyàn ẹlẹ́ẹ̀kínní mo ti ṣe ẹlẹ́ẹ̀kejì mo ti ṣe mo rí i pé nǹkan kékeré tí n bá ti ṣe báyìí tó bá ti wá sí mi lọ́kàn àṣẹ máa gùn nǹkan kan máa ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ mo sì wá rò pé dáa pé iṣẹ́ líle kò bá kádàrí mọ́ pé ó dẹ́dìgbà tásìkò Ọlọ́run bá tó mo ìwà yìí mo sálárì ẹ̀ náà ni mo ń ṣe iṣẹ́ sálárì ni so ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló máa ní àkílò òun rí bẹ́ẹ̀ kíní kan tó jẹ́ most àwọn ọ̀rẹ́ mi máa ní nígbà tí ìbà ṣiṣẹ́ oṣù kí ni mo fẹ́ jẹ wọ́n á ní ẹlòmíì máa ní ìwọ tó mọ nǹkan tó báyìí tó jẹ́ pé ìwọ gan-an ìwọ náà sọ pé ó máa ń ṣiṣẹ́ fún yọ máa ń ṣe nǹkan ó ṣe gbéwèé kó o ṣe nǹkan kí ìwọ náà dówó lọ́wọ́ wọn á máa kú sẹ́rìn gbà mí pé kò yé àwọn eléyìí kò yé wọn torí kì í ṣe gbogbo èèyàn náà lèèyàn máa sọ ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ fún so ṣe rí tásìkò Ọlọ́run bá tó tásìkò Ọlọ́run bá dé tọ́lọ́run bá ní àsìkò ti tó ọmọ pásìkò ti tó nìyẹn kò sí pé bóyá mo ń rọ̀ṣẹ̀ ara mi mọ́ àìrọ̀ ṣùgbọ́n ìtẹ́ wá sọ pé bóyá àwọn ọ̀nà tí mo tọ̀ tí mo bá bímọ ṣọ́mọ́lé tọ̀ àìrọ̀ mi ò ní gbà ó àìláìláì èmi náà lè gbà rẹ̀ torí pẹ̀lú ìrí tí mo ti rí mo gbọ́dọ̀ máa wọ́ọ̀ṣì àwọn ọmọ tí n bá bí kọ́ máa tọ irú ìlànà tí mo tọ̀ torí pé ẹ mọ̀ nǹkan tí Táyé ṣe tó mu jẹ tí Kẹ́hìndé ṣe. ó lè má rí róró ọ̀fẹ́ yẹn jẹ́. bẹ́ẹ̀ ni torí èrí pọ̀ o mi lè pa fún yín sàn èrí pọ̀ dáadáa ṣùgbọ́n mo kàn mẹ́nu bà àwọn tó jẹ́ pé ó bà mí lẹ́rù dáadáa nínú ayé tó jẹ́ pé èmi gan confirm mẹ́mọ̀ tẹ́lẹ̀ náà oyè tèmi náà tó bá ní àjẹwà àjẹ máa ń ṣèyàn kíní kan máa ń rẹ́rìn gbà mí ni pé àjẹwò ló ń ṣèyàn àbásìkò Ọlọ́run ni ò tí tò ṣùgbọ́n ìgbà tí mo ṣe iṣẹ́ aládùn yẹn àbàbá mo confirm lóòótọ́ pé lẹ́yìn tá a bá ti sùn tán àwọn kan wà tó jẹ́ pé àwọn ló láyé lóòótọ́ èmi náà confirm ẹ̀ tí àǹjọ̀nú náà mo confirm lóòótọ́ máa ní àǹjọ̀nú kan wọ ẹnìkan lára ó ṣe kí n máa ń rẹ́rìn mo ní ó lè jẹ́ gírì ni ìgbà tí mo ṣe yẹn náà bàbá mo rí i pé àǹjọ̀nú wà lóòótọ́ owó àǹjọ̀nú ò dẹ̀ dá lára àǹjọ̀nú wà. ẹ ṣeun gẹ́gẹ́ bí ọmọ àgbà lórí péjì wa ń bìbà gbogbo nǹkan tá a bá ṣe a máa ń fẹ́ káwọn èèyàn kí wọ́n kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti larú nǹkan tẹ́ là kọjá ẹ̀ tó wẹ́ pé látìgbà tí wọ́n ti gbérù gbésẹ̀ wọ́n sì wà lójú kan wọn ò mọ ọ̀nà tó lè gbégbà ṣùgbọ́n ìbéèrè mi sí yín ni pé gẹ́gẹ́ bí ọmọ àgbà gẹ́gẹ́ bí pé ẹ tún súnmọ́ bàbá ọ̀nà wo lèèyàn fi ń bẹ àwọn àgbà tí àgbà fi ń dáríjì èèyàn kí nìkan tí àwọn èèyàn lè ṣe tí èèyàn lè fi bẹ àwọn àgbà mo mọ̀ pé kìrìsìtẹ́nì ní ṣùgbọ́n nítorí iṣẹ́ tí ẹ ti ń ṣe ìlànà tẹ ó yẹ kẹ́ ṣe mọ̀ nǹkan ẹyọkan àbí méjì ẹ bá a sọ fún àwọn èèyàn tó wà nílé.
Ṣé ẹ rí káyé má mú wa, àmì àṣẹ Ọlọ́run. k'Ọlọ́run ṣàánú gbogbo wa ni. Ṣé ẹ rí Christianity àti Muslim, ṣé ẹ mọ̀ pé ẹ̀sìn àjèjì la máa ń pè. Bẹ́ẹ̀ni, Ìbílẹ̀ ni àwọn bàbá yẹn ń ṣe láyé àtijọ́. bẹ́ẹ̀. Ṣé ẹ rí ọ̀nà téèyàn lè fi bẹ àgbà pọ̀. Ṣé ẹ rí àwọn ẹlòmíì wọ́n á ní bóyá ẹbọ kan rúbọ àwọn àgbà. Ṣé ẹ rí èmi náà ò lè parọ́. Mo ní àwọn èèyàn dáadáa ní outside country tó jẹ́ pé mo máa ń help bá ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Tó jẹ́ pé tí n bá ti bá wọn ṣe, ẹ mọ̀ ẹni tí èèyàn fẹ́ ṣe nǹkan fún tó wà lọ́nà jíjìn, ṣé ẹ mọ̀ pé kò lè sáré wálé. Bẹ́ẹ̀ni, Ṣùgbọ́n ọ̀nà tó fi dáa ni pé téèyàn bá ti bẹ̀ wọ́n, kò síbi tẹ́nì yẹn wà á rọ́nà lọ. Ọ̀nà téèyàn lè fi bẹ̀ wọ́n ó pọ̀ dáadáa. Ṣé ẹ rí ọ̀nà àkọ́kọ́ ni pé bóyá wọ́n lè ní pé bóyá kán rúbọ àwọn àgbà tó ní nǹkan, àwọn àgbà ló ní nǹkan tán máa fi ń pe àwọn èlò yẹn. Ìmíì wọ́n lè ní bóyá pé kó ṣe sàárà, kó ṣe àwọn nǹkan kan, bóyá kó lọ fún àwọn àgbàlagbà. So ọ̀nà téèyàn lè fi bẹ̀ wọ́n pọ̀. But ká má parọ́ sà, lóòótọ́ ní òye tèmi, torí nígbà tí ó di àwọn àsìkò kan, mo béèrè question kan lọ́wọ́ bàbá, mo ní ṣé gbogbo ìgbà lèèyàn máa bẹ àwọn àgbà ni? Bàbá ní ẹ̀bẹ̀ là ń bayé, àràgbé layé. Téèyàn bá rò pé ọdún tó kọjá àwọn àgbà yìí náà ni mo bẹ̀ títí. Ọdún yìí náà ṣé mo tún máa bẹ̀ wọ́n ni? Bàbá ọ̀nà téèyàn bá mọ̀ tó bá jẹ́ pé ìgbàgbọ́ èèyàn, ọ̀nà yẹn ni kẹ́nì yẹn kó rọra máa bẹ̀ wọ́n ní ọ̀nà tó bá mọ̀. Ó dáa láti máa bẹ̀ wọ́n náà torí èèyàn mélòó ló lè gbààwẹ̀, èèyàn mélòó ló lè gbàdúrà. Ẹni tó bá mọ̀ pé àdúrà mélòó lòun lè gbà, àwẹ̀ mélòó lòun lè gbà, tó bá jẹ́ pé ọ̀nà ìbílẹ̀ náà ni, bàbá á máa bẹ ayé náà ni, ẹ̀bẹ̀ là ń bayé. Á máa bẹ̀ wọ́n ni. Torí pé mi ò lè parọ́ fún yín, tí kò bá sọ́wọ́ ayé lára èèyàn máa rọ́nà lọ. Èèyàn á rọ́nà lọ o. Ṣùgbọ́n tí ayé bá ti di pé bóyá wọ́n ti yín tàbí ẹnìkan ti lọ ń fẹjọ́ èèyàn sùn pẹ̀lú àwọn àgbà, ẹni yẹn ti ní issue o. Ṣùgbọ́n táyé ò bá yín séèyàn, èèyàn á kàn rí pé nǹkan tóun ń ṣe ó ń lọ dáadáa. Kódà kó jẹ́ iṣẹ́ kékeré báyìí ló ń ṣe, á kàn rí pé owó yẹn ń wọlé ni. So mo ṣe sọ pé k'Ọlọ́run má jẹ́ ká rí jayé. àmì àṣẹ Ọlọ́run. Ẹ ṣeun gan. Ìmọ̀ràn kékeré látẹnu yín sí àwọn ọ̀dọ́ tó ń fi agídí wáwó tí wọn ò fẹ́ gbọ́, tí wọn dẹ̀ fẹ́ dúró de àsìkò Ọlọ́run, ìmọ̀ràn wo lẹ ní fún wọn? Ìmọ̀ràn mi ni pé ṣé ẹ rí ilé ayé tá a wà yìí, èèyàn ò gbọ́dọ̀ ṣe gìrìgìrì. Téèyàn bá ti ń sáré nǹkan kan, tó ti ń sáré nǹkan tọ́lọ́run ò tètè dá lóhùn, kó nígbàgbọ́ pé àsìkò Ọlọ́run ò tíì tó ni. Torí téèyàn bá lọ sáré jù, èèyàn lè kúkú òjijì tàbí kí nǹkan míì ṣẹlẹ̀. So àmọ̀ràn mi ni pé kí àwa ọ̀dọ́ ká máa ṣe jẹ́jẹ́.